Nto ishene andana mso tati mo kasolomon tetanyeka wanjira pam ne vande famone sha yanginya bashi mbatuma he tatu mela matati mitati wange sha assembly kama wakamba gane mbabulu nango nzuru kutati sha yanginya ne mzende duwe mzende mlando tsenda yoro mlando tsenda yoro mbabulu tsenda yoro pok tati bagene ye fabriga baandu la salama shanu kityo duwe nzuwa shiere pinebe ka ba namba mlumu shane kana habu kwa mtoa shiene she yanginya no batuma ya bakwa shimela matati babe fega refa shimbabe fega yenwe bashivise kwa shaman se mbalo kwa mposu uswan maimbo ivungu kentative mposu uswan maimbo ivungu kentative kako suru nago no nengin shamejela bachi usiyem sha kwa mposu uswan maimbo ivungu ya siso tancho ti wange tachu shenu higene mbaye mbala hamba gande mbaye mbatwa na to mbaye mbatwa gomna mbaye mbatwa hamma o commissioners hamma o chi o pastors mbaye lokatati ka de chire wo kwa mape wa ye hure kwala to ti ka na lamen mbaye mbaye lokuji mengo ka yemege ti metapa ga herije ka hure kwala sha kwane mayan piname hina re bepe kwalo nana meko tsenda yule wo ndo mati do kijimekera we hige tv galon hanen piname yang tv o hama o gandi yana kai kwane yang na ningine miga tatu yango na lube wangbano na shangoje na shiri ne shiri wangbano na shango yoga na ere kwasi jena na luhere o ya kiti o ka kwa we ba ka sure o foto baton yo tabatenga sautoria hiwan ba wo vesen o lu shakir nara angana bakiriki yango lo shakir yo angana ba vesen na bolo ma hele bishirenwe kapeti do itimail welen kwa jene yangi mom o za wo shatoga ma higen wan bana to yo kuma to agbo ka tawo takala timba gbe hina be kwa lo na hana nduwa baba gana la babala ka amoye ya walo mana lo ntie mega ya yara ka sashe yimungo kwa nanye don pempe kaje time kwa ya o walo mana lo ntie mega ya yara ka sashe ne nto ya nya mo mutuma shama mo ko mena ma to ya ishama kwa fano mo bamba zo mine mo ko simaba na ye kwa fanshe ya nya ye baba ne ya ka mo wona she yange on the women by swaye yemeneve on to amoseve alo hemeno by swaye kabeta do ya by swaye bapine kam mose twen on the lamene ye atu babane yande yimu ko bibo chi ve hideva mo ko kwa tatigi en by swaye yande pine kam mose twen on the lamene ye Vepa on the naya muto naya shave on the valamuneve iyo vepa ve komo on the valamuneve ya on the kawune gbe yombane ne eveve shi vi kwa veve shi shame isheno higine bolwalo ne ayo mokoti ugaya be mikla luondo ga checheke ane on the kayi moyem shawo sinaye vefa kega yo gudu yanja wosinaye badanyesha ne ya ondu yange ondu uyoko ondu babe babake yana ondu babe ya dua kwa mona ha mo puru yanja ondu hide tsule nyodo nya baki yimba mo sha okakawe okakawe yimuna bikaye kalwondo tuwa mose nawega ilu bebe tuwa mose hige we nana ondo ye bikaye mose kare kayo zada ngwa ide ba olose tuwa yense ye kore do bobo bikaye ka ondo yona
when by so you're a tour. Most of the kind of now do you? You want the younger to almost another. You'll be ordered to almost another. We're like, no way, look by who laminate. Even chill on the one. Come by so a jenny. Chachu won on the new one to Korea. By the young and I. Kakwada, but the answer. Most of them, by Yama Toshi, Kokana, a Dugamba Gama, Willumunda Gama, Willumunga. Chachakia, he can't answer what's in I. You mention what's in I there. It done not the Shara Comona Hamo, Tuinia. But Kimba Moya, Okakave. The two are most of the two are most the now. But come on, all the younger boomer, how you human by Swagger. Baba Yankamo, come one chin, go away by Kana Sashi. He young one chin because Woga would blow young because what young ago that he there was one of young no Shagamu. But can't you make a one in a Yawola? After one of Babone, Akpo Yogala, Kai Kuala Guy. Aka wouldn't chin. Ma wanka waye una surua shakwa bopo na ai kakwo vesen awando pakakwo yange yerinwe aluwando hejela awando yango bumo hanyo ye nyumba Israeli bepega ekayawando yango bumo hanyo ye nyumba ba Israeli ga sha chekane ya or yaga haya we shall nine you one chin come by Israel one chin come by Israel yanga babano lamana makapa yantuma iyo back on the major metso ni na fabi bilo shalebe ngunu ratimono lamana ma walomo kwa aka wona kan yelamba e namba be bahina chi ba commissioner mamba be yekwa na chi unda lama be ya we do have a yemen with a equa gun pussy. Aka wona tip tom chiem katati it tom chiem katati sha kashatekane in nere eyo bange ha makwa chende katati vi ito tip chie katati tati va to eka o jene angana ya she yangi nya Mukbanda to walk off and so much to my Milan revenue. Babaya come away impossible to swim. My boy yungu. Baba come away in boy yungu. Kakwa tiga. And one member of the federal in boy yungu, get out tiga in boy yungu. Kadimba hard, but then by the joy gain by raining her. In boy yungu. Kako daka ngweni igba yiwo ngweni nga joko ngweni nga chiangi ngweni atiki ngweni ga waneka yak bosu ewo mi ilukwa titi ga yombamba mi shau yawe buneka kwa ushau ya kakwa usho tio oroso na naiya kendo na nawa oroso na naiya akpu oroso gana naiya akpu ga baba ye puku tative yanga wangane bo yenshinta igbo udakere kwa ya baba dakere kwa ya bada tuamba hondo banai kola ane inda de june yange yako da etonge kimo wanka ande kwasina umom totena dole samalo gana meme ratu mashamela ite kan biamba odo mbana yiranga tatiwe indo yunguye indo yungu ka kwa tiga indo yungu ka kwa tiga ka kwa tetia ka kwa tiokura ayangwe mi yana aka wone Imbo yungu kwa kuambata. Imbo yungu kwa usata. Imbo yungu kwa ubo. Kesha cheki ane. Anga na hasi yamshito. Bada tuo kwa ane bato amba wana mea. Lupa uwa wana na haa wambi shambo yungu.
oga wonu mo bana ha won be sendo jungu na ba wo kwasu na chi na wongo na ngatelo na je na ha yongo jungu itimba tumamba nene ka pe awo re ranchi keta tiga kwa neti we ratimebe cheche kyane oti yange duwadwa be va kwa swen wo wo ka ene nga na chi ya agba petumbu wo chi wo kra lo kwa keta tiga o baba ka mo swen ka pa ogbegenti baba ka mo swen kan chien matanta ti awo wo wa na mi yamapa si kwajiri we ki yo gbudi wa na ka kwa bo we yam ka baba men ka kwa bo ga na ka wona ngo ye yamaya pa ga ka jojua itivi jua ye ha mo na le fe iwa wanda ha na wambinya shakwa o da le ni na ifun ga yo pe la ya ka kwa bo na gbape na chichi na ga lo kwa kata ga kwa ga bakata tiya o da tire hi kwala swem aka wole swem ka gbondo wo nji shamini kata ti we ra ni gbondo wo nji nyo ba koti lu luga e yande koti o butelu ra we koti ga ya swem lu kwa wo nji ni shamini ya tatu efe ya iranyo ya ile punda na pasi kwa obo we kwa dido jine sha yangwa betini na ndo ushamini ibe fa ndo na pa wo ni mo kishima tatu yange ile boshima o tv kinameye swem bi yanti na gene ye boshima tatu yange kwa boje agbapo uja kiwa pe doshi maruga okara zai kiwa pe doshi maruga bo wele doshi maya agbapo uja he personal ya so no mo de ba ha anya ga so no mo fega tata choki ana ya e due tiri ye be pe ya be le die tiri wo na ha uja personal ya ka wo wanga ndiyo wanga mbengi na anga babanye to kwa lo mo wo ni oje tindi mo tindi jo wa tindi jo ta mo ba wa ngo me mo no adina andita ike ni yo ko aga ye baba o za baka wo ne ka tindi a suem ne she lo tindi a ke bibio a pu ne ye ka December tindi a pu de nga de wo wando we yoga de tem yo wando woga de jaga de na hane ka kwamba nene shiswe pe yange ti biti ro nyemwa wo jan ba kan rita won se baba na nyero la mana mo ye baba na nye ka mo ye swem ka ko boga abute pe yanda ba shin ba tini yese ba ka chief yanga ba tiri dara o ba bo se ba te ba jiri ba ro jira inno ge shaka chi chacho ba po jira be to so na be da le ku koti po ro jira so ngo kere chacho ya ba to ma be nge ya e gbodo ya o tire to ma pra o jiri mara duwe jiri se do se gbodo dido laudon chi fa ko abongo ke ko arada kai koti lumo akobuga so nka akobuga ka gbodo ti ya go wa same ma bolo so tare yongi yoda la mbo yungu lo wi tati won ko akita ti ra hisiene oti ke gbodo na na ya unu so tana na ye vachinene wo kwa wa hando ku tati ya owo atinde puwe hiswan mwa wanga ndi wanga de yiga de rijaga de wo wando we ye yoga alo we mo kan ba ne ya so njana moru ya upe tatu re ye kwa ne na manchi no yo baduwe ke ko ndo vumisha yo baduwe ke ko ndo vumisha tatu ka bakare yo aka bakare wono ve alo we ka we pepa wa wo to ya wa ha ba ya to wo ti wo kla za menga se ko ti uluke ne
lórúkú mẹ́ ìṣẹ́gbá pàṣẹ́pọ̀ ọ̀pọ̀ tí yóò dúró ìyẹ́ nǹkan ní ya lórúkú àkókò ọ̀pọ̀ tí gbá na ha kọ̀ nẹ́ta yóò tí ó lò yóò káyé nípa àkọ́ à mímẹ́ ọ̀rọ̀ àgbà mi sọ ọ̀pọ̀ ọ̀gbó mímẹ́ ìtẹ́tù ọ̀rọ̀ àgbà na ha yóò nọ̀gò dúró kíkọ̀ sí ọ̀pọ̀ ìgbó ìyẹ̀wò lẹ́sẹ̀ záàzá ẹ ń mú ọkọ̀ àná ya nǹkan mi pé ṣẹ́chẹ́ kí a nẹ̀ ìbàkà yẹ wọn gbá ní jíjẹ́ pèsè kìlàmbá fọ́nù pọ́sù òǹdó ìyẹ̀wò máa sún ẹ̀ngá angana bagani jabi ngere ka bawo ko wale ki wondo bendo yugo yenne ko ara sima vi popo yenne ko ara sima vi me vi popo ma bagani jabi ngere ka ala kayomba be kayomba pastor bagani ka ba fada nenge tie yola inde ko ara ba compare inde yugo be be aleki wondo kashamuga wọ́n fọ́tọ̀ kọ̀mpẹ́rẹ́ ókítàtív bẹ́ẹ̀ alẹ́kì ọ̀rọ̀ ọ̀nà oríṣìí ya gbọ́ ọ̀rọ̀ ṣílẹ̀ náà fáwọn orí tí mẹ́rin pọ̀ mímí akásùrẹ̀m ẹgbẹ́ òyìnbó ìgbẹ́ òyìnbó pọ̀ ọ̀gbọ́ ìgbẹ́ òyìnbó akọ́mọ ẹ̀ṣẹ̀tì ìgbẹ́ òyìnbó yàndé swim báyé over 730 swim kẹ́kọ̀ọ́ orí ókítàtív olúlẹ̀ pa so wọ́n jí iṣẹ́ mímí kítàtív ya agbára ya ntọ́ sí ẹni òmítàtàtì tí wọ́n lè ṣàṣẹ́bẹ̀rẹ̀ ká àṣẹ́bẹ̀ kítàtív àṣùlùwẹ̀ ní ìṣúlẹ̀ tó ń ṣàmìyàn agbára bá túnmọ̀ ìpísí ṣàkáàmẹ̀ àṣẹ́kẹ́lẹ̀ ìpísí káàrọ̀ ọ̀rọ̀ ya inú jẹ́ ìtí ìyàndínlẹ́bí ṣì ìbẹ́kọ̀ ọ̀dọ̀ wọn wà kítàtív náà tí ìyàndínlẹ́bí ga pọ̀yọ̀mbẹ́ ìyàndínlẹ́ rẹ̀ tó àwọn ọ̀ṣẹ̀tì yẹ sàtàǹgò àti lọ́wọ́ náà pùwẹ̀ owó ìwé àti bàkà dìsẹ́mbà tí lọ́wọ́ náà pùwẹ̀ mẹ́ yẹ tí èyí sọ̀rọ̀ yọ̀ ọ̀yẹ́ abatuwa ya na ìwárá ṣe kọ́ ọ̀dọ̀ báyìí fẹ́ kápọ̀ ọ̀bọ̀gá ètò ọ̀sọ̀mẹ́dà rẹ̀ in the court of law pé wọ́n ń jìyà Tanzania sọ̀rọ̀ yẹ tẹ̀jì pé wọ́n ń jìyà ṣe tẹ́kẹ̀ ọ̀nà ya ètò tiẹ̀ kíta tìṣà ma ito tiẹ̀ kíta tìṣà ya kan yi kuwa yẹrẹ mbaye mba ńlá tó mbaye mba tó wọn tó òkànnà yáyà gọ́ọ̀nà òkànnà yáyà kọmíṣínà àmọ́ kwa ọ̀nà yẹ́tì ètò ọ̀nyárí kíkíta tì iye mi da tòmásí Abuja iye àwọn ètò ìwòrè bàkúrà èròga yorùbá gbé yẹn àti àtàǹbá gbé wúrọ àyòòta yorùbá pé tí ń bá péré pé pọ̀pọ̀ wọn gbanà wá kyɛkyɛ kí a ní mọ́pá nínú ìyá ń dúró jẹ́ndé sẹ́mẹ́tà ìyọ̀n rẹ̀ sí kàṣẹ́ sẹ́mbẹ́ inú ìyọ̀ ọ̀bàwò fáńtẹ̀ ìlànà ìgbà kíta àtìrìà sẹ́mbẹ́ ìyọ̀n nínú bẹ́ náìtọ̀ tí ní ìfà yóò ṣé nàgọ́wọ́ sí bàbá àǹgá kakọ̀ sí lé ṣìkà nàgọ́wọ́ sí jẹ́nẹ̀ àǹgá ní bàbá láàrin nínú ìyá bí tí wọ́n fà yóò ṣìkọ̀ sí ká nàbẹ̀ fà yóò kyɛnɛ bi luka ekyi bakaba nene kane ya kai walu mbe yoguda kasa chekane sitanya sima mo se du gere se doda si ye yi la me se chekane an bana ya alo sika se se ma sala me sala sika ye ya sala ko na le ye cha an bana be do tumen so ngo pasu an go yungu ngo yungu ka ko sata ẹgbẹ́ ìlúgbò kẹ́kọ̀ọ́ òsàtà àti kẹ́kọ̀ọ́ tí dá kásùn alúpọ̀ tí yẹ àwọn ọ̀dùpọ̀ yángá tàbí aṣọ ìrìn tí wọ́n yóò wéhó yóò náà wọ́n ọ̀dù yẹ bàá lọ sí tọ́ ntí yẹn kẹta ti fẹ́ra yángí náà wọ́pẹ́ ànátò tíri ìga yángí náà wọ́pẹ́ ànábàmí mẹ́rin àṣẹ ńbà kẹta tíri ìga ṣètò kí á ní akọ̀ àgùnjù tòtí káyà wáyé mọ́ ọ̀là dá ọkọ̀ ọ̀nà sóya pastor na tie na la méjì da pastor mo yeme ke wan dana ase ke sakra pelu mo wan dana ase kera da che ke ka e bana yo dele ko ne wore ne da to buka to ti yo no mo na che ke wore ka wore bana he yo dele ko ne wore ne mo be ba ato buka to icheke ani na be tiri akala lókítà ti gba
icheke akanyi icheke merenchie maka lokita tinga itiktok wandu uvo nyanga wandu ile radi bilo kaka bo tinga wandu shenini olumini ele doshi mane ila ka ave se wandu kadoshi ma swem baba ka amu swem kadoshi ma ka kiani tese doshi ma hiwa ngba hetati aka wo cha yanga pa choki tani yangilu makacha choki tani kine pa ye mare ìwà akọ àmì tẹ́tù yẹ́ ìrìnlẹ̀ ìfọ́chọ́gá tánà ààrẹ yẹ́ ìwà akọ àmì so wọ́n wọ́n lẹ́nà yóò fi ìjọ mẹ́fà dídọ̀ bàtẹ́lẹ̀ ya ṣàtọ́ ọ̀rọ̀ jẹ́ níyà tó ọ̀rọ̀ kọ́sẹ̀ níniga tó kọ́ni wọ́n rí yà handset ń wọ sim card bọ̀ wọ́n recharge card gaya ń lè kọ́ ọ̀gá so báwo mìíràn ẹsẹ̀ máa ló máa wọ́n recharge card kíkọ́ ọ̀rọ̀ wọn lóye tó láti olóye tó wọ́n mọ̀rọ̀ nà ẹ̀ṣẹ́ mẹ́ta wàrà kúrẹ́ náà yóò chíá gbogbo kí sí ẹ̀ṣẹ́ náà ò mú àwọn gbogbo bàbá pínlẹ̀ mẹ́rin rọ̀ kánà náà wọ́ ọ̀ náà ma federal government ẹ̀rọ àbákọ́ ọ̀nà náà yìí mẹ́rin àdàwọ̀ ọ̀nà náà wàrà ń pọ̀sù kó aṣọ kányí lẹ́sọ̀mẹ́ láti wọ̀lú wọ̀ iṣẹ́ mẹ́ta tí lè kọ́ ọ̀rọ̀ ya ma federal government bá nílì kọ́ ọ̀rọ̀ yẹ tílìngò àti ní tí yẹ tí lè federal government nàbà ìrọ̀kọ́rọ̀ iye lèwè ya kọ̀wé gbé ẹgbẹ̀rún ìfẹ́yẹ́ ní yíya sí ìlànà ẹ̀ bá ń sọ lẹ́pù sí fọ́nrẹ́nì pọ̀sù swem ma ń bó yìnbó mpọ̀sù swem ma ń bó yìnbó ọ̀hún pẹ̀yẹ́ níta àbá Israel ń tiẹ́ yóò lẹ́wọ̀ iye náà lọ́wọ́ rèé wọ́n kà á mú wọn rìnyàn tán bá Israel tí ń yóò gbára mọ́sí timeline ọ̀rọ̀ kà á mú ó kà yé mọ́mú rẹ̀ yìí pàdé tí ń pẹ́ta ti rí jẹ kányìn agbánẹ̀ sí tọ́m tí ń pẹ́ta ti fíà ha wọ́n kọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ sí pẹ́ta ti rí jẹ ti rọ́ agbánẹ̀ tí rúrú pẹ́ sí rí nínú ìdẹ́jì méjì mẹ́ra ìtọ́ tí ń pẹ́ta ti fíà ìtọ́ tí ń pẹ́ta ti fíà káàwọ́ ọ̀kọ̀ àtẹ́sùn òun àkàyè ká kọ́mbò sùn ká kọ́mbò ga so nka komu ga ndo yungu ilo komu ye anga namba woto ndo yungu zai kiwa so anga ko ze kiwa ga eta tinya so ndo yungu eka sata so ndo higede ge yira ndo ma sata na ha so nka ko vona ko dido ndo yungu ko vona ko abo anga na ya se hila wehe mwe kadwa mutanga ba mila dodu geje to biaza na se ngwa ne be nation timeline kwa wotu yang nation timeline sakwa ne momuta yuang ishane ha amma kwa wotu yang nation timeline swem kadoshima andu kadoshima tetative mfune chi